dáadáa bí ìgbà ajé bá sọnù lára ènìyàn kí ni àwọn àpẹẹrẹ tí yóò máa rí ó wàá máa rí wípé wọ́n máa sọ fún ẹ pé ológo ní ṣùgbọ́n ò rí ògo náà. Ọlọ́run kò ní jẹ́ kí èmi àti ẹ ká fi ọwọ́ ara wa ká fi ba ilé ayé ara wa jẹ́, ó dẹ̀ ní fi ọwọ́ ara rẹ ó ní fi da ìrìn àjò ayé ara rẹ rú. Ní abala yìí mo fẹ́ sọ nípa ìgbà ajé. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ̀ tó ń pè ní ìgbà ajé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ó ti fi ẹnu ara rẹ̀ ló ti fi ba ayé ara rẹ̀ jẹ́ látara wípé kò ní àkíyèsí lórí ìgbà ajé tó wà lọ́wọ́ rẹ̀ tí Elédùmarè tí ó gbé fún. Kí là ń pè ní ìgbà ajé gangan? Ìgbà ajé jẹ́ ohun àmúṣagbára tí Ọlọ́run ọba òkè tó fún oníkálukú pàápàá jùlọ àwọn ọmọ omi. Ǹjẹ́ ìwọ mọ̀ pé ibi ìgbà ajé bá wà ní ara rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni àwọn àgbàlagbà ní àwọn ìka ni wọ́n máa wá láti fi ba ìgbà ajé náà jẹ́ ní ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ omi ní ayé ló ti fi ìgbà ajé wọn ló ti fi tàfàlà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti gbé ìgbà ajé wọn fún ọkùnrin èmi níbi ìbálòpọ̀ tó sọ ayé wọn di rádaràda. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé ìgbà òfìfo kiri tí ayé rẹ̀ ò fi lójútùú bó ṣe yẹ kó rí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ ológo ọmọ ni àwọn ìyá àgbà àti àwọn àgbàlagbà ni wọ́n ti gba ìgbà ajé ní ọwọ́ rẹ̀ tó ti gbé ìgbà òfìfo lé ní ọwọ́. Ìgbà ajé máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ láti lè jẹ́ kí ènìyàn jẹ́ ológo àti ọlọ́lá nínú ayé. Ìgbà ajé máa ń jẹ́ kí ènìyàn lówó lọ́wọ́. Ìgbà ajé máa ń jẹ́ kí ènìyàn jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ. Ìdí ẹ̀dá fi sọ fún ẹ wípé kó tó ní ìbálòpọ̀ pẹ̀lú ẹnikẹ́ni o gbọ́dọ̀ mọ irú ìràwọ̀ tí onítọ̀hún tó ń jẹ́. Pàápàá ẹ̀yin ọmọ omi ẹ gbọ́dọ̀ máa gbọ́kùnrin eléyìí gbélé yìí. Òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fi sọ pé wọ́n pòun lọ́mọ omi ṣùgbọ́n òun ò rí àpẹẹrẹ owó kankan torí wípé ìgbà ajé ara rẹ̀ ọkùnrin mi ti gbà. Ẹ láì tí í sílẹ̀ kẹ́ gbọ́ dáadáa. Ìgbà ajé òun ni ohun àmúṣagbára fún ọ. Ìdí ẹ̀ nìyẹn gbogbo ọmọ omi kò gbọdọ̀ máa gbọ́kùnrin lé nípasẹ̀ bẹ́ẹ̀ ó lè bàbẹ̀ jẹ́ kí ó sọ ìgbà ajé ara rẹ̀ nù. Bí èèyàn bá sì ti sọ ìgbà ajé ara rẹ̀ nù ayé onítọ̀hún yóò bàjẹ́ yóò dàbẹ̀ ní pé kò wálé ayé rárá. Ẹ gbọ́ mi dáadáa bí ìgbà ajé bá sọnù lára ènìyàn kí ni àwọn àpẹẹrẹ tí yóò máa rí ó wàá máa rí wípé wọ́n máa sọ fún ẹ pé ológo ní ṣùgbọ́n ò rí ògo náà. Nọ́mbà mi kò yípo padà 08054353629 ẹ WhatsApp ẹ.